Auzubillahi minash shaitani rajim bismillahirrahmanirrahim. Ẹ káàsán kúrò lẹ kalẹ̀ ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí mi on point by 3 ṣe wà lẹ́ni. Ó tó jẹ́ mẹ́ta ṣàlàáfíà lẹ wà. Please continue to subscribe. Gorontula kò sí nǹkan tá a lè fi ṣe. Kò sí nǹkan tá a lè fi ṣe. Then mo fẹ́ wá clarify one or two things ni. Gorontula ó dáa fún ọkùnrin, ó dẹ̀ ṣe kíni, ó dáa fún obìnrin. Ọ̀rọ̀ kí la tún sọ lẹ́ni lórí ọ̀rọ̀ obìnrin náà ni. Ṣé ẹ rí èmi upon by 2 tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ ọkọ àti ìyàwó, tó jọ mọ́ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀dì, tó jọ mọ́ ọ̀rọ̀ oyún níní, ẹ pè mí upon by 2. Anything marriage àti gbogbo ìbálòpọ̀ àwa tá a ní lọ́wọ́ lélẹ̀ àti nǹkan mi o àti nǹkan mi ṣóyé yín ọlọ́mọjà arógun cancer. Àwọn tó ń wo cancer pẹ̀lú tiwantiwa ó wà níkàáwọ́ wa. Ọlọ́ọ̀nìjà arógun cancer ẹ lè pè mí upon by 2. Àmọ́ nǹkan tí mo wá fẹ́ sọ lẹ́ni ṣé ẹ rí kíní yìí kíní okay kíní ẹ rí bó ṣe ń fà, ẹ rí bó ṣe ń fà, ẹ rí bó ṣe ń fà, ṣe rí bí kíní ṣe ń fà okay ṣe rí bó ṣe ń fà. Òótọ́ ọ̀rọ̀ mo fẹ́ wá sọ fún yín. Bí àwọn kan sọ pé tó bá lò ó bí dìrò ṣe mọ́ fà lélẹ́yìí, bí ṣe mọ́ fà lélẹ́yìí àti rẹ̀ mú wá sọ fún yín. Ṣé láwọn kan tí mò ń fi hàn yín káyá mátà ni nọ́ọ̀tì làwa wà. Kò dìgbà tí ẹ bá kó wá fún wa àwa gan la wà ń di rẹ̀. Ṣé ẹ rí báyìí, ṣé ẹ rí báyìí, ṣé ẹ rí bó ṣe ń fà yìí, ṣé ẹ rí bó ṣe brown yìí. Gorontula wà nù ẹ̀. Wọ́n á ní tó bá fi sábẹ́ ibi ló máa kú sí. Yìí fi iṣẹ́ rẹ̀ máa sọ iṣẹ́ rẹ̀ fún yín. Iṣẹ́ rẹ̀ ni pé à ń pe kíní ní nọ́mọ̀tì. Kíní nọ́mọ̀tì yẹn mi tightening, ó ń tight ni. So àwọn ọkùnrin tó bá nífẹ̀ẹ́ sí pé kí abẹ́yàwó wọn mọ tight, àwọn ni wọ́n mọ sábà lò ó. Ṣé yín àwọn ọmọ sábà lò ó. Let me pick this one. So àwọn tó bá desire èmi ò ṣe fáǹsì ká mọ̀ lò kan kí ìdí kó fi fún. So ibi ìbàlẹ̀ ló máa kú sí, kíní kan ló máa kú sí. Bó ṣe wà yìí Gorontula níwọ̀nba ó wà nù ẹ̀. Àwọn èròjà míì náà níwọ̀nba ó wà nù ẹ̀. Ó ń jẹ́ kí èmi òótọ́ bá sọ fún yín òótọ́. Ó ń jẹ́ kí abẹ́ kó ṣe kíni kó fún. So yé yín. Then ó tún jẹ́ kí ó ṣe kíni kó dùn. Káyá mátà ni. So yé yín káyá mátà ni. Bẹ́ẹ̀ ṣé ẹ rí tẹ́ bá wá fi sí tó ń dùn mọ́ èèyàn. Ṣé ẹ mọ̀ pé ìyẹn ò mọ tutù. Tó bá dẹ̀ ń tutù ó máa ṣe kíni. Ẹ mọ̀ pé kíní yìí kò ní rí bẹ́ẹ̀ mọ́, kò ní fà mọ́ lábẹ́. So yé yín. So òun ló fi jẹ́ pé contrary to what some people tí wọ́n kọ yín kì í ṣe báyìí náà ló ṣe máa fà. Ó máa ń jẹ́ kí ẹ bá ti lò nísìnyí tó ti wà ńbẹ̀ tó ti mix mọ́ ti tabẹ́, tó ti mix mọ́ tútù tabẹ́, juice tabẹ́ tó ti mix mọ́. Ṣé ẹ pé kò ní fà báyìí mọ́, ẹ má jẹ́ kí wọ́n mọ̀ tàn yín. Kò ní fà báyìí mọ́, ó máa flat but ó máa jẹ́ kó tight. So yé yín ó dẹ̀ máa ń jẹ́ kí obìnrin kó mọ̀ ṣe kíni kó mọ̀ tún gbádùn rẹ̀. So yé yín báyìí. So Gorontula níwọ̀nba ló wà nù ẹ̀ pẹ̀lú àwọn èròjà tẹ́yìn náà gan tiẹ̀ mọ́ ni. Tí ó yé yín. So lílọ̀ òun ló jẹ́ kó dí báyìí. lílọ̀ ló jẹ́ kó dí báyìí. So ṣé crazy now. You understand? Kò kí sorry for that word. Agbọ́n náà kò possible kí ọkùnrin wo ara èèyàn nísìn kó mọ rí báyìí. So yé yín kó mọ rí báyìí. Ó ń rí báyìí lọ́wọ́ tèmi torí pé kíni ọwọ́ kò sí tútù kankan bẹ̀ mọ́. So yé yín once kò sí bẹ́ẹ̀ ṣe lè lò ìwọ̀nba náà ni níwọ̀nba lẹ́ lò. Tómi bá dẹ̀ ti ń àfi èèyàn tó bá jẹ́ pé o ṣíṣe ló gbẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bèlèǹtẹ̀lé kílẹ̀ fi ń lò fún. Wọ́n ní ara tí ò gbẹ ẹ wá fi sí pé kó ṣe kíni kó fún pọ̀.
kó fún pọ̀ definitely èèyàn tó fẹ́ lò ó fún pé kára ń fi kó fi fún pọ̀ tẹ́lẹ̀ kó fi fún pọ̀ definitely èèyàn tó mọ́ sábà juicy ni so tó bá ti mix mọ́ juicy definitely kò ní ṣe báyìí kò ní ṣe báyìí mọ́ so eléyìí sìn à ń pè ní normal tea ó máa ń jẹ́ kó tight ni ìwọ̀nba gòròntùlà ló wà nú ẹ̀ ló fi máa jẹ́ pé ó ń dùn mọ́ èèyàn níwọ̀nba ìgbà tá a pè nǹkan ní tight kò gbọdọ̀ tún dùn mọ́ èèyàn jù dípò tí gbogbo omi ò bá gbogbo ẹ̀ jẹ́ so another one tún wà eléyìí mo ti sọ́njọ́ wo mo ọ̀pọ̀ kìíní kan mo ní mehayu tí mo mention pé èèyàn tó bá fẹ́ jà bálé àbí ìwọ ọkùnrin tó bá fún ní nǹkan ńlá tó fún ní kíni nǹkan ńlá ẹ mọ́ bínú mo ṣe lè pè é nìyẹn èyí ò kì í ṣe pé bóyá mi mọ̀ nǹkan tí mò ń sọ tọ́lọ̀ fún ní nǹkan ńlá eléyìí là ń pè ní mehayu yìí èèyàn tó bá wà ní north wọ́n wà familiar pẹ̀lú ẹ̀ ẹ wo nǹkan ó ti ń dànù tí wọ́n sọ láti sọ pé kíni òun ló ń dànù yẹn so definitely nígbà tí nǹkan tó ń dànù sílẹ̀ lẹ̀ kíní tí mo fi hàn yín sí nìyẹn tó ń dànù sílẹ̀ lẹ̀ definitely tó bá wà abẹ́ tó juicy ìgbà wo ni kò ní mẹ́ẹ̀tì kalẹ̀ lẹ̀ so it's not as if kíní yẹn máa remain bẹ́ẹ̀ rárá àmọ́ tó bá ti wọ ọbẹ̀ máa jẹ́ kó wáyín kò lè mọ̀ fọkùnrin bẹ́ẹ̀ yẹn kò lè mọ̀ fà bẹ́ẹ̀ yẹn so ibi tẹ́ bá ti rìn dé o òun lẹ máa rí dé o ẹ̀yin èèyàn ibi tẹ́ bá rìn dé lẹ máa rìn dé ok ìyẹn normal tea mo pè é nǹkan tó ń jí ni mí ní normal tea ó ń tight oníṣẹ́ rẹ̀ nìyẹn èyí tí wọ́n fẹ́ fi hàn yìí òun là ń pè ní mi ayò eléyìí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé kó mọ́ dùnyàn ó tóbi jù kó mọ́ dùnyàn kó lọ straight tẹ́ẹ̀ní fẹ́ wàhálà òní ṣẹ́rí yàtọ̀ ṣẹ́rí bó ṣe ń fà ṣẹ́rí kínní bó ṣe wà yìí obìnrin tó bá kín juicy o tó bá lò ó ṣóyè yín ó máa smoothing ó máa lọ gàràràràrà kò ní sí wàhálà mo fẹ́ lè sọ wípé ẹ jẹ́ kí n dé mọ́bẹ̀ mo fẹ́ èèyàn tó wà fi titi ẹ̀ hàn mí tó ní titi ẹ̀ tó rí báyìí ẹ jẹ́ kí n sọ fún yín àwọn tó bá wà north wọ́n wà familiar pẹ̀lú ilé wọ́n wà familiar so ìwọ tó sọ pé kíní rẹ̀ tóbi jù ó fẹ́ kú solution lélẹ̀ èmi ò wáyé bá láti ẹ̀ tí wàá polówó mo wá fi clarify one or two things ni ṣó yé yín gbogbo ẹ̀yin tẹ́ bá ń lo káyámátá tẹ́ ẹ̀ mọ̀ nípa eléyìí tẹ́ bá ti lò ó máa jẹ́ kẹ́ ẹ juicy sí ni eléyìí ó máa jẹ́ kí ọkùnrin kó wà easy fún ọkùnrin láti wọbẹ̀ wọn ẹ̀sẹ̀ fẹ́yàwó ni ó ní ẹ lára ní ònàdìyàwó ẹ eléyìí bí ẹni pé ẹ̀ ń fàtẹ́gùn sí bẹ́ẹ̀ ló ṣe máa rí nǹkan méjì tí mo wá clarify lẹ́ni nìyí so ìwọ tó bá tún fẹ́ details ṣó yẹ ẹ kàn sí èmi on point by two so kò bá jẹ́ àlàyé so màá mọ̀ fi kíní ìṣeré lọ ṣẹ́rí so bí mo ṣe fi ń ṣeré lọ báyìí màá dẹ̀ ti mọ̀ sọ one or two things ẹ̀yin èèyàn tẹ́ wà nílùú òyìnbó ẹ kú iṣẹ́ takuntakun o Ọlọ́run ṣàánú fún yín o Ọlọ́run ṣàánú fún yín ẹ mọ̀ pé kò séèyàn tó desire yóyótà kò séèyàn tó desire pé kó kọ́lé o tó yẹ yín kò séèyàn tó desire kó kọ́lé but wọ́n ní ojú èèyàn kò dàbí ojú kinní kan ni Yorùbá máa ń sọ àti rí tó o ẹ̀yin tẹ́ bá desire láti kọ́lé o mi ì sọ pé àwọn èèyàn gidi ò sí o àwọn èèyàn gidi wà but kò wọ́pọ̀ ẹ̀yin tẹ́ bá desire láti kọ́lé o ẹ wá sílùú yín ẹ wá kó ṣe 1 month 2 months ẹ wá ṣe ẹ fojú ajé kò ní sọ àìsí jẹ́bẹ̀ ẹ ra lé lódidi enough of wọ́n gbá yín enough of ẹ ra fake land ṣóyè yín àmọ́ a ti sọ fún wọn pé ayé tí wọ́n ń gbá èèyàn ti kọjá ayé tá a tú àwọn àṣírí síta lélẹ̀ enough àwọn nǹkan ló wá mọ̀ ṣiṣẹ́ wàhálà nílùú òyìnbó kẹ́yìn kan wá jòkó sílẹ̀ bíbí yìí kẹ́ wá mọ kówó lówó jẹ ṣóyè yín kẹ́ wá mọ kówó lówó jẹ kò sóhun tó jọmọ́ so and ẹ bá èmi ò polówó ilẹ̀ kankan o ó bẹ́tà kẹ́ra sí kíni kẹ́ra lé ẹ̀wọ̀n kò ní ráyè
wáyàn tó wà trustworthy pẹ̀lú trustworthy company ṣóyé yín ẹ̀rálé Gabadaya kò ṣe pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe foundation wọ́n fi 1 million lẹ́yìn kan fi ṣe foundation wọ́n á bẹ́ẹ̀ fi 3 million 5 million at the end of the day foundation ní jẹ́ foundation gidi ṣóyé yín wẹ́rẹ́ tẹ́ bá ti rí authentic company tẹ́ bára lé yẹn Gabadaya bẹ́ẹ̀ wà ń bẹ̀ yẹn wọ́n mú yín káàkiri ilé yẹn wọ́n fídíò yín káàkiri dẹ̀ sanwó yín straight ṣóyé yín wọ́n dẹ̀ send document authentic tá a bá tiẹ̀ sọ wípé ilé yẹn ò like ilé yẹn tó bá dé tọkàn rẹ bá balẹ̀ wá ṣe bó ṣe fẹ́ ẹ wò ọ̀rọ̀ wà ńlẹ̀ ọ̀rọ̀ ńláńlá wà ńlẹ̀ ṣóyé yín ẹ̀yin tèmi àwọn tèmi kan ti ní kí n hold on ná torí àwọn tèmi tí ọ̀rọ̀ yìí wà lọ́wọ́ wọ́n ń bá mi ṣe lábẹ́lẹ̀ and there's not going to be trouble èèyàn tó wà ń di ọ̀rọ̀ náà ó náà sọ wípé kò sí problem gbogbo ó yọrí òun ò ní láti òun ò cheat anybody tó bá ṣe jẹ́ bó bá ṣe ń gbọ́ ẹ̀yin tèmi kákọ́s mi ẹ ti gbọ́ nípa ọ̀rọ̀ náà so yẹn mo kàn kí n fún fẹ́ yẹn mo fi advice ẹ̀yin tèmi again ni pé instead tí ẹ mọ̀ ra ilé òfurufú tẹ́ ẹ mọ̀ pẹ̀ ẹ gbọ́lùdé ẹ wá kọ́ fún ara yín bí 1 month tẹ́ bá kọ́ bí 1 month tán ẹ tún padà tẹ́ bá tuntun ráyè kún mọ́ ẹ tún wá kọ́ ẹ wá fojú ajé kò ní sọ àìsí jẹ́ bẹ́ẹ̀ ẹ rà Gabadaya káwa yìí ká bá yín send document authentic so ànírógun cancer o ànírógun diabetes o ànírógun wàhálà mo sọ fún yín lẹ́ẹ̀kan pé àwọn tí ó ń ṣe pẹ̀lú tiwantiwa ní ti cancer pẹ̀lú ti herbal pẹ̀lú nǹkan míì náà tó yẹ yín èmi ò bá wọn polówó o ẹ lè kàn sí wa then anything tó jọmọ́ ọkọ àtìyàwó o ṣóyé yín o orí bẹ́ẹ̀dì yín o ẹ pè mí on point by 2 o ṣe rí bó ṣe ń fà ó máa ṣe kí ni ó máa delicious eléyìí fún àwọn bigger àwọn tó fẹ́ pains àwọn tí wọn ò juicy eléyìí kún mọ́ juicy lẹ́rìí ẹ̀ juicy lọ́wọ́ so kò jẹ́ bó ṣe jẹ́ a tún máa very soon nǹkan méjì tí mo wá fi ok bíyá méjì mẹ́ta ṣáà mo ti sọ almost 3 things tí mo wá fi sọ fún yín lé ní nìyẹn tó yé yín báyìí tí mo wá sọ fún yín lé ní nìyẹn so a tún pàdé láìpẹ́ fún very 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 important discussion tó ṣe yín láǹfààní. This is on point by 2 using my words for others. Bye for now.